débẹ̀ láǹkárá lé ẹ káàbọ̀ láǹkárá òde ẹni tá a bá ti rí pé ọjọ́ mẹ́ta là ń kí pé ó kú ọjọ́ mẹ́ta èmi ò mọ̀ kí yín pé ẹ kú ilé o mo sì rò pé ẹ̀yin náà ti ń dáhùn pé mo káàbọ̀ torí pé ìbánímọ̀ fòníjú kí n tẹ́sọ èrè ìdọ̀la ìbá pẹ́lẹ́gbẹ́ owó tó fòye sọ̀kọ́ ṣoṣo ìbá tapako tí ò yára ẹ̀ sọ́tọ̀ àjíkẹ́ lèmi ń jẹ́ o mo sọ yín pé ẹ kú ilé sí dáadáa ni mo bá yín ẹ má gbàgbé nǹkan tá à ń sọ ọ́ bọ̀ èmi àti yín ibi tá a ti ń bọ̀ ibi tá a dé ṣé ìgbàgbé pákàrà tí bàbá ní kí n dín ìyẹn fún ọ̀rẹ́ bàbá ọ̀rẹ́ aláàjì tèmi àti ẹ̀jọ́ ń ṣe wọléwọ̀de ó ti lùgbàdì nǹkan tí mo sí sábẹ́ o àmọ́ mo tún fẹ́ kó máa fẹ́ mi jù bẹ́ẹ̀ lọ ọwọ́ ní dákàrà fún àkàrà tí mo dín fún pé kó jẹ ọlọ́wọ́ mi ni kí n fi lọ àkàrà náà tí mo dín fún òjùkò tó kù tí ẹ̀jú 12 lọ sí 7 àbí 8 kò pọ̀ rárá àmọ́ ní kì í ṣe tó máa ń jẹun púpọ̀ ó ti jẹ́ kó dẹ̀ fi yòókù lẹ̀ kí n jẹ́ ó ní mo lè jẹ́ ló bá ní kí n jẹ́ kí dírẹ́fà òun Aliu kò náà jẹ́ ń bẹ̀ ọmọ Àrèwá ni ọmọ ilẹ̀ Haúsá ni àmọ́ jẹ́ pé òun náà kàwé in fact he is a graduate ìyẹn Haúsá náà ó mọ ní tí gbogbo ògbà ni mo ṣàtún jẹ́ kú méjì mo ní máa padà jẹ́ kí n gbé fún pé àkàrà máa ń yàyàn nígbẹ̀ ó bá gbé fún ibi tí mo ti gbé fún Aliu máa ti wọṣẹ́ mo bá lọ bá bàbá wọn láti kó bá mi lájọṣepọ̀ o kí n wá ṣe nǹkan kan sínú díríǹkì fún kí n make sure pé ó mu díríǹkì yẹn o tó bá ti mú kò sí wàhálà mọ́ àbókí pè mí o mo ní ó wá bá mi ní lẹ́kọ̀ọ́ ó wá bá mi yẹn pẹ́jà mo gbò hòtẹ́ẹ̀lì mo ní kó lo rọ́bà dáàbòbò ó lò àjọbára wa lájọṣepọ̀ abá lájọṣepọ̀ tó ń bá gbé kinní ọ̀hún fún ó bá mi jìgìjìgìjìgìjìgì ló bá gbé sẹ́nu ló bá mú kàkàkàkà nígbà tó mú tán wọ́n ní tó bá máa jí kí n má jẹ́ kó jí bá mi lẹ́gbẹ̀ẹ́ o wọ́n ní kí n make sure wípé ó ṣe mú tán kò bá mi lẹ́gbẹ̀ẹ́ nígbà tó jí torí yóò sùn láagogo mélòó aago 3 ló mọ̀ mú kinní yìí torí ìtọ̀ mi wà nù nǹkan tí mo fi sínú kinní fún un tó bá jẹ́ pẹ̀lú bẹ́ẹ̀ lọ tó bá ṣe òórùn burúkú ní òórùn ó lè rùn sí nímú ara mi ti ń gbọ̀n látọ̀sán ni mo ti ṣe kinní ilẹ̀ omi jìgìjìgìjìgìjìgì ló bá mú torí mo sọ pé kó mú dáadáa sórí ra á lè kù mí mọ́lẹ̀ dáadáa nígbà tó mú tán bá ti tẹ̀kùn kẹ́ ló máa tají where you dey go where I dey go that's how sleep now you won't leave me where you dey go where you dey go èyí wọ́n ti wá bá mi báyìí nígbà tó sùn lọ mi bá sílẹ̀kùn kẹ́kẹ́kẹ́ mo ti gbé báàgì mi mo wọṣọ mo múra mi mo bá jáde bọ́ síta ló bá bèèrè lọ́wọ́ mi wípé ẹni tá àjọ wọlé ń kọ́ mo ló ń sùn lọ́wọ́ ó wà nù ilé wọ́n ní receptionist ní pé rárá o àfi káwọn rí káwọn tó jẹ mọ́ ọ lọ ebi mi mo gbò hòtẹ́ẹ̀lì lọ́wọ́ yín mo ló ń sùn lọ́wọ́ wọ́n ní kí n nìṣó lókè mo dúró máa lọ sókè ni mo ní jẹ́ àwọn bá rí mi ló bá ní júmíjúmí àbúlé mi nìyẹn o kí ló ṣẹlẹ̀ mo ní ẹ̀ńtàjẹ́ wọ́n ìgbà ẹni ó jẹ́ sì ń sùn lọ́wọ́ ó ní ó sùn lọ́wọ́ pé òṣìṣẹ́ tó lè parọ́ náà pé ṣé kò mọ̀ mí ni ló bá ní I don't know pani fílẹ̀ jàre dúmí báwo ni báwo ni everything mo máa ń jà mo wà pa o wọ́n mọ̀ ẹ́ láti joy dúmí má ṣe báyìí fún mi mo ní ilé ń gbà ní sálárì fún mi máa ẹwẹ́ fún mi lè jàre dúmí tiẹ̀ wà náà tẹ́lẹ̀ mo ní kí n máa lọ sínú compound kì í ṣàṣà síbì kan nínú compound hotel wọn torí aago 3 mo kúrò ń bẹ̀ after 3 mo kúrò ń bẹ̀ ó bá ní kí n wá àwọn fẹ́ bá mi sọ̀rọ̀ kan bá lọ bá nu yẹn báwo ni kinní kan báwo pé n gbọ́dọ̀ gba kámú fẹ́lẹ́ yìí o àfi àjọsùn o mo yà dúró síbẹ̀ nígbà tí mo dúró síbẹ̀ ní wá ní pé kinní kan how much na ṣe olówó lọ́wọ́ okay 30,000 pé ṣúdà because ilẹ̀ ti fẹ́ mọ́ wá ní wetin happen ilẹ̀ ti fẹ́ mọ́ náà gbá kan kò bàbá sásùn gba ẹni àmọ́ tó bá ti ẹ̀ fún mi mo lè tóra ká ìjà síbẹ̀ àǹtí ṣeun mo bá dúró síbẹ̀ pa òun náà bá bẹ̀rẹ̀ sí kú mi mọ́lẹ̀ ní ìtì ẹ̀wà mind anything mọ́ ní ojúmọ́ kan tóun ò bá tí ì ní àjọṣepọ̀ ọkùnrin 4 òun ò tí ì wà òkè àmọ́ tóun bá ti tàlájì máa ń ká àwọn lẹ́nu o
aláàjì yẹn máa ń káwọn lẹ́nu òun ló máa jókòó síbẹ̀ á kan gbogbo inú òun gbogbo ìsàlẹ̀kùn wọ́n ti bẹ̀rẹ̀ sí máa dùn torí òun máa fi sí sáìsì tó ń fẹ́ kó bọ́ sí. Ó ní àmọ́ mánéjà yìí àti ṣeun kò ní nǹkan kan. Ó ló ga o ṣé wọn pé gbọ́n tó ga nìkan ló máa ń lé ní rọ́ọ̀lì ó ló ga ní bó ṣe ga tó kò sí nǹkan kan lábẹ́ ẹ̀. Ó ní bó ṣe ń ṣe fún òun nǹkan wò pé eléyìí ò ṣe ní nǹkan kan lábẹ́ báyìí. Òun wò pé aláàjì lòun wá lọ kanra mọ́ àti ṣeun. Òun ṣáàdùn síbẹ̀ bẹ́ẹ̀ ló ń pariwo òun ò pé kí lè tó àwọn tó wọn kò tó máa ń pariwo ó lóun ló ń dó òun ló ń make stand òun ló ń dún bí obìnrin. Ó ní ìlàṣọ gọ́sẹ̀ tí kọ́kọ́ bí òun nínú náà. Nígbà tóun wá ṣetán táwọn ṣetán bẹ́ẹ̀ òun ò tiẹ̀ mọ̀ bóyá yẹn ti bọ́ síta bí ìbọ̀ síta nígbà tí lè ya mọ́ òun wẹ̀ ká òun gbalé òun lọ òun búlọ̀ọ̀kù ẹ̀ òun pe bàbá yẹn pé òun ti ṣe o ó ní kó má wọrí pé tó bá tiẹ̀ ti jí gan-an ṣẹ̀ gan-an máìndé ò ní wá sí ọ̀dọ̀ òun mọ́ pé àwọn ti ṣí ojú ẹ̀ kó lọ́dọ̀ nǹkan tó dẹ̀ jẹ àwọn ti bàjẹ́. Ok ṣé tóun bá tiẹ̀ fẹ́ ní nǹkan kan jẹ tóun fẹ́ bá kí ní ẹ̀ ṣe bàjẹ́ bẹ́ẹ̀ ló ṣe bàjẹ́ pé báwọn ṣe ní kó ṣe yẹn ló ṣe máa ṣe. Ẹ ṣe òpé tóun bá ti lò yàn kan tó wò pé ẹni yìí wọn ò fẹ́ kó rí tóun rò mọ́ òun lè bàjẹ́ ó lè bàjẹ́ náà wọn ni bó kí ní tẹ fún òun ní kí ní tàwọn sí lọ́wọ́ yẹn tó bá ti lè fi ọwọ́ dín àkàrà fún ẹni ọkùnrin kankan tó bá lè jẹ àkàrà yẹn wọn bí dáa gbogbo tó bá ti sọ ní ó máa gbọ́ tó báyìí ni wọn ní bẹ́ẹ̀ ni ó ní ẹ ṣe gan sa ó ní bóun ṣe bẹ̀rẹ̀ nìyẹn wọn kọ lọ sọ́dọ̀ aláàjì náà nígbà tó ń dé torí tóun bá lọ dún nǹkan tó tẹ́ òun lọ́rùn ara wọn máa ṣe òun bákàbákan ni bá lọ bá aláàjì nígbà tó máa dé ọ̀dọ̀ aláàjì ti ń gbọ̀n mọ́lẹ̀ kí ló ṣe yín àwọn ní táífọ́ọ̀dù èdè táífọ́ọ̀dù kí lẹ ti wá lò àwọn ti máa gbọ́ àwọn ti rà gbó aláàjì èyí ní táífọ́ọ̀dù tẹ́lẹ̀ nìsín problem ló jẹ́ fóun kí ló dé tó tóun tún bára wọn wọ́ ó kí ara wọn wà lọ́nà lóní kó wọn bá yín mo ní táífọ́ọ̀dù ó ní òun gbé nǹkan mọ pé wọ́n tẹ̀ máa kú kóun lè ẹ̀jọ́ ara tòun ó ní òun gbé nǹkan ọmọkùnrin wọn òun pọnlá ó ní gbogbo ẹ̀ kàn gbóná ni ó kàn gbóná ni ẹ wo ẹ pẹ̀lẹ́ bóun ṣe kúrò ní òun wá wọlé òun wá lọ wẹ̀ tóun òun ò tẹ òun sẹ́ẹ̀kan òun kàn pé ìkànnà wọn obìnrin pé aláàjì ń gbọ̀n nílé ò lọ́wọ́ wọn wọlé lọ rí wọn pé aláàjì ń gbọ̀n wà lọ́wọ́ kóun tó dé wọn ti gba nọ́ọ̀sì fún wọn ó ti ń fún wọn ní drip gbọbẹ̀ kọ́ lóun lọ ó lóun bá gbalé ọmọ wọn lọ ó ti ń pè òun láti jọ ẹ̀ òun bá gbalẹ̀ pé òun wà nílé ó ní àti ṣe wọn bẹ́ẹ̀ ni wípé ó ní wọn fi kọ́kọ́ ṣe òun ó ní wọn fi kọ́kọ́ ṣe òun naturally tí obìnrin bá ti ní àjọṣepọ̀ gbogbogbò ó ní ó dẹ̀ wípé kíní yẹn máa wà nínú blood rẹ̀ ó ní tílẹ̀ bá mọ́ lójúmọ́ kan ó ní tí òun dóokú òun ò dóokú at least èèyàn 5 ó bóun sùn olóhùn ò ṣeré èèyàn 5 ó máa bóun lájọṣepọ̀ lọ́nà ti ṣeré lẹ pé àbí èèyàn 5 ó máa bóun lájọṣepọ̀ ojú kò ṣe ọkọ̀ fóun bá a ti ṣe báyìí ara wọn máa dìde tó máa ti bá wọn lájọṣepọ̀ tán ara wọn máa wá òkè ní bẹ́ẹ̀ ni ní tó yàn 5 bá tí bóun lájọṣepọ̀ òun ò kí ń wà òkè òun á lọ bọ́ wọn ẹ̀ àti òun máa débẹ̀ òun ò bá lé òun bá pè pé ibo ló wà òun wà ní inú ilé ọ̀dọ̀ ẹ̀ o lọ ẹ pé wípé òun ò sí nílé pé òun sáré lọ rajà òun ò ní pẹ́ dé òun náà tún lọ rajà òun ò ní pẹ́ dé kóun bọ́ síta wèrè ọkọ̀ wúmà tó pariwo ń jọ́ kìíní àná níbo ń ṣe nìyẹn wọ́n ní ibo ilẹ̀ ń lọ wọ́n ní àwọn fẹ́ sáré débẹ̀ yẹn ni yàrá wọn ní kò sí nílé pé travel pé ó kọ́ àwọn ọmọ lọ síbi báyìí ó travel ẹ̀ máa bọ̀ ó ní bó ṣe pé wọ́n ní yàrá oníyàrá Ismail gangan nǹkan di ìfòmú ló bá ka fún un bẹ́ẹ̀ ni ẹ̀ náà yẹ kó lóko ó ní àmọ́ tó bá tẹnu bọ̀yàn lára báyìí ó ní yẹn náà yamayama ó ní òbèrè ohun tí wọ́n á rí pé ọkùnrin ńlá èrò dín èèyàn ó ní yẹn ti eré tó ti eré yẹn wà lọ́wọ́ ti dáadáa ó ní torí ìyàwó ẹ̀ ṣe fẹ́ kú òfẹ́kẹ́ níbi ìjẹnu kan tí ọkọ òun ṣe ó nílé ìbáyìí ó máa tẹnubọ̀ ojú òun ó máa lá so òun ò kí ń ya tán láti jẹ́ kó láwọn òun máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú pé òun fẹ́ fóun ní tọ́gì ni òun tí bí tèmi bá ya tán láyàn ní pé òun máa bẹ̀rẹ̀ òun náà wá bẹ̀rẹ̀ láti bí ojú ara òun bẹ́ẹ̀ ló máa ti máa fa àwọn máa lá lọ síbi òdì òun agbẹ́ àwọn àti àwọn bọ̀ nínú òdì òun báyìí á tún tì wá sálẹ̀ òun tó bá ti wá ń la lọ bẹ́ẹ̀ yẹn òun máa fi òun máa dà ó ní bọ̀tì báńgì yẹn gangan ó ní kò ní lọ́wọ́ olókàn máa bẹ̀ òun pé àjọ kí ni náà lè dá
ló kọ́ máa kọ̀yìn sí ní ọmọ ẹlẹ́yìn dẹ̀rílé ó kó ẹ̀ kéré ó tóbi akàn tó yẹ kó. ó ní kì í ṣe kó máa ń kọlẹ̀ bẹ́ẹ̀ náà ó ní àmọ́ ṣe mọ̀ ẹ̀yìn náà ni so wọ́n ṣáà ń jẹ́ bẹ́ẹ̀ nígbà tó ṣe tán tó bọ́ síta báyìí tóun ní kóun tiẹ̀ wá máa lọ ara wọn tiẹ̀ wálẹ̀ díẹ̀ ó ní ẹ ti tán ó ní ọkọ rẹ̀ pẹ́ nìyẹn kẹ̀dẹ̀ kò ní kílẹ̀ tó fẹ́ ọ̀tẹ́ yẹn máa wọlé ó bá di Ismail ó ní ọkọ wáyé máa jí pé kí Ismail bá máa yẹn nínú ilé ọ̀dọ̀ òun ní nínú kóun wálé wọn bá nítorí pé òun mọ̀ pé Ismail máa pa máa yẹn ó ní ọkọ ní ṣé bẹ́ẹ̀ sọ pé ẹwà lọ́jà ní àkókò wà nínú ilé mi mo sáré bọ̀ ni wọ́n á wò pé ṣé kò tó dákàrà fún wèrè yìí mo ní àkàrà ó ní kò tó dákàrà fún òun ló lóun kó àwòkú ilé tí wọn ó ti ń ṣe èrè ọ̀rẹ́dì wọn á ní kó wà ní ìbàdàn tẹ́tẹ́ ló wá ṣe oníkó wà ní kò ń kí ẹni wọn ní ọkọ̀ ní kó wá kí n bí ti bá o náà ṣe nìkan ó ní bó tún ṣe fi mọ́lẹ̀ nìyẹn ó kò tí ń wọlé ni ó tí ń wọ́n kí mọ́lẹ̀ gbágbágbágbágbá pẹ̀lú dátọ̀ lára àwọn torí yẹn ò lo rọ́bà ìyẹn náà tún kọ òun ní ẹ̀rọ àwọn òun ṣé ó tẹ̀wọ̀n lọ́rùn ìyá lọ ibẹ̀ náà lòun à ń lọ́wọ́ ẹ̀ olúwa sọ pé ìyàwó òun wọ́n ti ń bẹ̀ òun wípé kó padà ó ní kó padà náà wọ́n wò pé tó bá padà ṣé nǹkan tó wà láàrin àwọn méjèèjì ṣé á sì máa lọ òun ní ló wà láàrin màtí ẹjọ́ ń dùnra wa nìyẹn ilẹ̀ ló gbò tẹ̀ ló gbò tẹ̀ mí ni máa wá sí ibà ẹ̀ mọ́ mi ì fẹ́ fẹ́ yín kí bẹ́ẹ̀ fi yín ṣe mo ò lè fẹ́ yín láéláé kó padà kó máa bọ̀ wá jẹ́ àwọn ọmọ nǹkan tó ń sọ fún ni pé tí ò bá ti bẹ̀ ẹ́ pé kí ni kó wá ní kó kóun fóun nọ́mbà ẹ fún nọ́mbà mi ẹ fún kó ibi máa pè mí kó ibi máa há nọ́mbà mi kiri ó ní àkíṣe bẹ́ẹ̀ ó fẹ́ bẹ́ẹ̀ ni kò sí wàhálà ó ní òun padà sí nígbà tó máa fi délé òun bá làjì wọ́n ti fún wọn ní drip ìtàn yóò ní pẹ́ parí o àwọn kan ní kí n parí ẹ̀kọ́ tó dé ìgbà àwẹ̀ ó máa tó parí today is 25 ká tó rí 26 ká tó rí 28 29 ó yẹ kí tàn yìí parí in fact ó lè parí lọ́la so kò sígbà tí tàn yóò lè parí ìtàn míì tí mo dẹ̀ ń gbé bọ̀ tí wọ́n bá tún sọ pé ọkọ sísítà mi ní ìsinyìí ọkọ àǹtí mi kí lẹ tún máa sọ ẹ máa sọ pé níbo ló ti máa ń rí i mo fi Elédùmarè búra sí tí mi ò ní pè jẹ́rìí irọ́ Elédùmarè tí mi ní pè jẹ́rìí irọ́ arábìnrin kan send voice note kan sí mi lánàá ó ní wípé òun lóyún fún ọkọ àǹtí òun ọkọ àǹtí ẹ̀ ó dẹ̀ bímọ fọkọ àǹtí ẹ̀ ṣé rí ìtàn yìí ló máa ń jẹ́ káwọn kan láǹfààní àti sọ síta wọn àti ìjàwọ́ o tí máa bẹ̀rẹ̀ story yẹn nìsín kí lẹ máa sọ ẹ máa ní pé níbo làǹtí ti rí ọkọ àǹtí mi dẹ̀ ṣe ń bọ̀ lọ́nà eléyìí tí mò ń sọ fún yín yìí ó wá láwọn voice note kọ̀ọ̀kan tí màá máa fi tì lẹ́gbẹ̀ẹ́ tí àwọn ilé náà ní voice note o bó gbogbo yín pátápátá èké ni yín èèyàn burúkú ni most of yín kò ṣe gbogbo yín o most of yín ẹ wọ́n máa wo voice yẹn ó jọ òun lágbájá ó jọ òun tàmọ̀dò ó jọ òun lágbájá have I heard this voice before ẹlòmíràn tètè gbé sí orí ìkíní kí ló dé kí lẹ̀ ń wá kiri wọ́n ní orí ẹni ló bá ní wáṣẹ́ ẹni do you think I even enjoy listening to some secrets ní ìṣe tó sọ secret ọkọ àǹtí mi fún mi ó sọ pé lẹ́yìn ọkọ sísítà òun àti ọlọ́run ọba ó lè ní mo tún mọ̀ nípa ọ̀rọ̀ yẹn nìsín ó yẹ wá wò ẹ̀jẹ̀ wọn káàkiri tó lọ bá líìkì síta wọn náà ti ṣe ló líìkì ọ̀rọ̀ síta kò sí nǹkan tó gbé kí wọ́n máa play voice note wọn lórí YouTube fún yín ṣebí YouTube owó lẹ fi ń wo data owó lẹ fi ń ra data àwọn ẹ máa wádìí wọn káàkiri náà ni nǹkan tó sú mi nìyẹn ó dẹ̀ pé máa ṣe ìtẹ́másọ́kọ́ subscribe pẹ̀lú owó yẹn mo máa ṣe lẹ́gbẹ̀ẹ́ kan ẹ máa join member kìíní yẹn tẹ́jọ́ member a máa drop ẹ̀ sórí inú member bẹ́ẹ̀ yẹn la máa ṣe ẹ máa wádìí káàkiri nítorí òun nílẹ̀ tí máa wádìí èèyàn kiri ó ti gbọ́ nìyẹn tó bá gbà mí gbọ́ pé nǹkan tí mò ń sọ kì í ṣe irọ́ ó yẹ kó ti mọ̀ kó dé kó àwọn ọmọ ẹ kéde máa prevent àwọn nǹkan burúkú láti má ṣẹlẹ̀ nínú ẹbí yín owó èsì wa ó ti di 143 ẹnìkan sẹ́ndì 144 ẹnìkan sẹ́ndì 2000 naira lánàá mo mọ̀ pé lórí látòrí ìkànnì náà ni ẹ̀yin ló kúkú ń gbọ́ mi
ẹni tí ò lẹ́ni ní ìwòsàn yóò mú kí kòrò kọ̀sán tó pọ̀n o. ọ̀nà àti gbáyégbẹ̀rún akọ́nira ṣùgbẹ́ni tí o bá sì ti dúró àbí tí o bá sì ti kánjú tó mú lẹ́sọ̀lẹ́sọ̀ yóò padà débi náà tó fẹ́ dé o. ọlọ́run àti ọlá yín la fi lè débi tá a fẹ́ dé. bó ṣe ń bẹ̀ yín tẹ́ bá sọ̀pọ́ọ̀tì mi kó tí ì lè wọ̀ àtúnjọ́ pàkà nọ́mbà náà. owó ni mo fi ra dátà. ìrònú mi ò jẹ́ kí tí má gbọ́ voice note mi báyìí àti ṣiṣẹ́ àdógún fún mi àti wá live stream àdógún fún mi. wọn ò kí n fi wá live stream wá ṣe. ló dáhùn èèyàn fèsì oríṣiríṣi báyìí. ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni ẹ sọ̀pọ́ọ̀tì mi. ẹ wò àga wa tá a rà àti ní kọ́dọ̀ bá wa ṣe. ẹ wò ṣẹ́tìrì àwọn nǹkan tá a nílò pọ̀. ẹ sọ̀pọ́ọ̀tì wa náà ò ní fi yín sílẹ̀. ẹ ṣé. ó ní aláàjì ṣe ní typhoid wọ́n ti ń fún wọn drip. ìgbà táyé wọ́n ṣàṣe gbogbo yẹn tán òun ṣàrí pé jọ́kọ̀ òun wà nínú ilé. aláàjì bá pè òun. Jùmọ̀kẹ́ ó máa fi lébi lẹ́yìn. ta ló sọ̀rọ̀ ń bá bọ́sítà bá ní aláàjì ilẹ̀ mi ìgbà pé ó máa fi mí lẹ̀. ó máa fi lé mi lẹ̀ oníṣẹ́ ti jẹ́ ìwọ so olóńgbà mi sáfẹ́mi ìwọ tí Barrister Fẹ́mi jọ ń fẹ́ra yín. mo ní Barrister Fẹ́mi jọ ń fẹ́ra yín who is Barrister Fẹ́mi? àṣẹ máà tí wọn lọ ń bá àṣẹ lọ́ọ̀yà ni wọ́n. Barrister Fẹ́mi Abẹ́jìnà Fẹ́mi Barrister Fẹ́mi ìní tó jẹ́ Barrister Fẹ́mi ó bá ní ó mọ́ tọ́jú bá lò tẹ̀ tẹ́lẹjọ́ fẹ́ra yín àwọn tó rí ẹ ti jẹ́wọ́ wọ́n lè fẹ́ra yín wọ́n mọ̀ náà I know something is wrong. àwọn tó rí mi alájí ẹ sọ̀rọ̀ kó lọ straight ẹ bẹ́ẹ̀ kí n fi lé yín lẹ̀ bí ní màá fi lé yín lẹ̀ kò sí big deal bẹ́ẹ̀ bá fi lé yín lẹ̀ but àwọn tó rí mi bíi ti báwo kí ni kátà ni mo ṣe. so ó tún lẹ́nu àbí ó tún lẹ́nu kí ni Barrister Fẹ́mi yẹn kó máa pè mí pé òun fẹ́ fẹ́ ẹ tí máa pè mí pé òun fẹ́ fẹ́ mi kí nìyẹn mi ó lóun fẹ́ fẹ́ sí ìyàwó kejì ṣé o bí ìyàwó ẹ̀ ṣe jẹ́ sí mi báwo mo ṣe fẹ́ mọ̀ ṣé mo mọ family yín tán ni. ẹ wo mi ò understand èèyàn sọ pé òun fẹ́ fẹ́ mi ẹ̀jẹ̀ ń da kiri lù mí ó lóun àtijọ́ sọ̀rọ̀ ó ló ti accept mi nígbà tí máa accept nǹkan tá lè ń sọ ń pa ẹ̀. alájí wa wọlé padà gbọ́dọ̀ wọlé padà jókòó ni bàbá yìí kan wà fi hypertension parí ni kí ni ó ń sọ báyìí kí ni bàbá yìí ń sọ bá tó pẹ́ díẹ̀ o tí mo ti múra tán bá lọ bá wọn nílé alájí kí lẹ̀ ń sọ lẹ́ẹ̀kan yìí ẹ wo bó ṣe pariwo ṣé fẹ́ ṣe ra yín léṣe ni ìwọ ló fẹ́ ṣe mí léṣe mi ò tiẹ̀ mọ tí mo kóra mi sí alájí bá bẹ̀rẹ̀ sí sunkún mi mọ tí mo kóra mi sí ìgan ní ìyọnu tí mo kóra mi sí ìgan inú ìyọnu ni mo kóra mi sí kí ló dé kí ló mo kóra mi sí ṣé Barrister Fẹ́mi máa sọ fún mi pé àwọn fẹ́ fẹ́ nígbà wà á tẹ́jọ sọ̀rọ̀ ṣé ibi sọ́kọ́ kò delete nọ́mbà wọn jọ náà ó ní o ti delete ẹ̀ o ní nǹkan ṣe pẹ̀lú wọn o ní nǹkan ṣe pẹ̀lú Barrister Fẹ́mi lọ́nà àwọn fẹ́ fẹ́ mo ní pẹ̀tẹ́ ìwọ̀n sọ pé òun fẹ́ fẹ́ mi níyàwó ó ti ní nǹkan mo ní nǹkan ṣe pẹ̀lú ẹ̀ ní ẹ̀wò nítorí ọlọ́run alájì gbogbo ẹ̀ lọ́rọ̀ tẹ́ fẹ́ sọ ni báwo dé alájì ẹ wá ń sọ kó bí ọmọ ìkẹrẹ máa wọlé nìsí kí náà máa sọ o fẹ́ fi mí lè lọ fẹ́ Barrister Fẹ́mi mo ní mi ò fẹ́ yín lè lọ fẹ́ Barrister Fẹ́mi Barrister Fẹ́mi fẹ́ fẹ́ mi ni sẹ́yìn fẹ́ fẹ́ mi ni Barrister Fẹ́mi mo tó fẹ́ fẹ́ ìyàwó ẹ̀ burú ẹ̀jẹ̀ kì í ṣùgbọ́n ìyàwó ẹ̀jẹ̀ ń fẹ́ ná tí ọ̀rẹ́ bá ṣe pa mí ná mo ní ẹ̀kan pariwo ni tí bíbí bá tún ráìsì òkè ẹ kú gbé nìyẹn torí kò sí nǹkan tó kàn mí ìwà ni àwọn kú gbé orókúrò mi ní mi òrókúrò ìyá mi òkú ìyá tèmi náà kù náà ẹ wá ń pariwo kí ẹ mọ̀ tẹ́ kóra yín sí nítorí kìíní àná tẹ́yìn pè mí tí mo wà lọ́mọ kékeré tẹ́ ní kí bàbá yín tẹ oko yín kí máa fọ́ ẹ̀pọ̀ yín ẹ̀yin ò mọ̀ pé nǹkan tẹ́ ń kóra yín sí ò dáa ẹni tó ṣubú tí mo délé ní ẹgbẹ́ yìí ni aláàjì ibi tí ì ṣe nǹkan kan fún yín o tí n bá parí nǹkan tí mò ń ṣe fún yín tán ẹ máa mú mo ṣe bọ́sítà mi bá lọ ìgbà tí mò ń lọ mo ti ń sunkún mo kàn wọ́n yàrá lọ ni mo kàn lọ láì dáhùn ibi tí mo dáadọ́ pẹ́ díẹ̀ bá gbọ́ bọ́dá Ahmad ti dé bá pín lójú mi nígbà tó wọlé kí ló ṣe é ní kò sí nǹkan jà ní o ò lọ bí iṣẹ́ ni mi lọ bí iṣẹ́ jà rí
ní I've missed you, I miss you too. Ní okay, báwo wà ní gbogbo ẹ̀? Ní mo wà okay. Àti ṣe àkọ́jọ́ sọ̀rọ̀ ayọ̀ ń gist ní bá kú wa, alájà.